ọmọ mi yìí ló kàn sí mi ló ní ó ga ọ ó dà pé nǹkan ti ṣe mí o nǹkan ń ṣe mí o nítorí pé kí ni tí n bá bá àwọn èèyàn ṣe nǹkan ó máa yọrí sí rere but tí n bá ṣe tíra mi mi ì tiẹ̀ ní rere ń bẹ̀ rárá mi ni kò tiẹ̀ ní lójútùú ó wá wò pé bóyá àbí wọ́n ti gẹ̀ẹ́tì mi ni àbí wọ́n ń ṣe mí ni àbáyé ń ṣe mí ni kí ló dé pé màá fọwọ́ mi ṣe nǹkan fún èèyàn tí wọ́n á yọrí sí rere tí má fi ọwọ́ mi ṣe nǹkan fúnra mi tí má ṣe tira mi kò ní wà okay mo dẹ̀ ní a lot of the times ẹ̀yin náà dẹ̀ lè mọ̀ bẹ́ẹ̀ ẹ lè agree pẹ̀lú mi tí bá fẹ́ báyàn ṣe nǹkan mo lè para mi sí díẹ̀ but tira mi wọ́n ní mo ṣe bí tèmi ni I guess that's why ẹ pé àwọn tailors ń gbà mí wọ́n lè máa ránṣọ kan aṣọra wọn until tó bá di time tó bá máa wọ̀ wọ́n ṣẹ̀ máa sáré parí ẹ̀ same thing with hairdressers àwọn ò ní gbérun sórí àwọn tó ń ṣe nails fún wa wọn ò ní ṣe nails tira wọn àná I guess it's the same thing ibi tó bá mọ̀ pé owó ti máa yọ àbí tẹlòmíì ṣá èmi kò di dandan pé owó fẹ́ yọ ń bẹ̀ tí máa fẹ́ ṣe fún ẹ mi ní fẹ́ kó dàbẹ̀ pé bóyá torí pé ò sanwó fún mi ni mo ṣe wá ń jẹ́ kó slow màá sáré fẹ́ ṣe with dispatch gbogbo àmì tira mi mo lè wí pé wo yẹn ṣì ní sùúrù díẹ̀ náà after all kò sẹ́ni tó máa nà mí àná ọ̀dà so mo sọ fún mo ní ìyẹn ló máa jẹ́ so kí ló tí mo mú ọ̀rọ̀ yìí wá tábà bíbélì tèmi gbàgbọ́ ó sọ pé fẹ́ ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ ara ẹ so a lot of the times tábà bá ẹlòmíì ṣe tó bá yọrí sí rere títí wa ò yọrí sí rere a ti fẹ́ ọmọlàkejì ju bá ṣe fẹ́ra wa lọ nìyẹn and the only time tí òkìní lè ṣẹlẹ̀ ni pé nǹkan tí mo ní what I have is what I can give tí má ti lọ give nǹkan tí ò ń ṣe nǹkan tí mo ní ó máa profit ẹni yẹn but èmi torí pé mi fúnra mi ní the same level of commitment kò lè profit mi so tó bá wà bẹ́ẹ̀ náà tó ń rò pé ó ga ọ àbí wọ́n ń lo àìsíkí mi ni kò sí anything tó jọ principle life lele anybody tó bá pick ẹ up ó máa ṣe rere lórí ẹ with it pẹ̀lú ẹ so tó bá ń gbọ́ maybe ọ̀gá ẹ̀ ń sìn ó mọ̀ pé ó máa débi iṣẹ́ ní 8 o'clock ó di dandan kó débi iṣẹ́ ní 8 o'clock ìjọ tí tó bá kúrò lẹ́nu iṣẹ́ yẹn tó ń dá ṣe tirẹ̀ tó ò bá dìde bí ẹ̀ ń pò sí ń lọ bọ́gà kó tètè dìde kó káràmásìkì iṣẹ́ yẹn lè rí bẹ́ẹ̀ o it can't happen so wọn ò ṣe ẹ o ayé ò ṣe ẹ o kí ìwọ náà má ṣe rẹ̀ ire o.